Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Gist tá gbọ́. Wọ́n ní àǹtí wa R wọ́n ní wọ́n wá sí ọ̀dọ̀ àǹtí wa láti wá bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì èyí tí wọ́n gbọ́ pé ọba àkàndé àṣírí ọba àkàndé tú wípé àǹtí wa R dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ yẹn. Wọ́n ní ìgbà tí kábíyèsí fẹ́ àǹtí wa R wọ́n ní inú àǹtí wọn yìí dùn gan wípé kábíyèsí fẹ́ wọn. Wọ́n ní òkè òkun ni àǹtí wọn yìí ń gbé wípé nǹkan tó ṣẹlẹ̀ tó ya àǹtí wọn lẹ́nu ni pé báwo ni àǹtí wa bó ṣe máa fi ọwọ́ sí irú nǹkan burúkú yìí. Kí ló mú àǹtí wa tó lọ gbé protective charm kábíyèsí wípé kí ló dé tí àǹtí wa ò lè jẹ́wọ́ fún kábíyèsí títí di ìgbà tí kábíyèsí tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tó jẹ́ pé ó bójú mu wípé kò yẹ kí àǹtí wa ṣe irú nǹkan báyìí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wọn yìí wọ́n ló bínú gan sí wọn wípé torí àǹtí wọn yìí close mọ́ àwọn èèyàn tó ń gbé inú palace kábíyèsí bàbá wa erin ńlá wípé ó ń ya àǹtí yìí lẹ́nu wípé pẹ̀lú gbogbo obìnrin tí kábíyèsí dẹ̀ mọ̀ pé àgbàlagbà ni ẹ́ tí wọ́n dẹ̀ tó fẹ́ sí ilé ṣé ó yẹ kó wu ìwà tó wù yìí wípé ṣó yẹ kó ṣe nǹkan tó ṣe yìí wípé ọ̀rọ̀ yìí ó bí àǹtí wa R nínú gan-an ni wípé wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí wọn ọ̀rọ̀ tí ọmọ ìyá ń sọ sí ọmọ ìyá tó jẹ́ pé tí àwọn méjèèjì bá wọnú ilé wọn ò ní bẹ̀rìn jáde wọ́n ní òní àǹtí yìí ń sọ sí wọn. Ṣẹ́mi pa ti ń sọ tẹ́lẹ̀ pé àwọn fámìlì àǹtí wa R wọn kì í bá wọn sọ tọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní ti àǹtí wọn yìí wọ́n ló yàtọ̀ wọ́n náà sọ̀rọ̀ gan-an ilẹ̀kùn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa R ṣe sọ fún wọn ní pé àǹtí wa R wọn ò ronú rárá wípé tó bá ronú wípé wọ́n á mọ̀ pé àwọn nìkan kọ́ lóbìnrin tó jẹ́ pé ó dáa wípé kábíyèsí fẹ́ wọn nítorí pé kábíyèsí ò fẹ́ kí ìyà jẹ wọ́n ni wípé ọkùnrin wo náà rí níta ń bẹ̀ yẹn tó lè fẹ́ wọn tó lè gbé wọn sílé wípé pẹ̀lú èyí pé wọn appreciate kábíyèsí wípé wọ́n wá lọ ń fi ọwọ́ sí nǹkan tí ò dáa wọ́n lọ ń mú protective charm kábíyèsí kúrò nínú pálásì wípé kí ló sún wọn débi irú ìwà burúkú báyẹn wípé ṣé àwọn gangan náà ń hùwà burúkú fúnra wọn ni àbí àwọn èèyàn náà tí wọ́n kàn lọ ṣerú nǹkan báyẹn. Wọ́n ní wọ́n disgrace family àwọn wọ́n dẹ̀ disgrace ara wọn wípé pẹ̀lú bí kábíyèsí ṣe trust wọn wípé ní ìsìn kábíyèsí ò lè believe wọn nǹkan kí nǹkan tó bá jáde lẹ́nu wọn mọ́ wípé wọn tún wá jẹ́wọ́ fún kábíyèsí wípé pẹ̀lú báwọn àti kábíyèsí ṣe close kábíyèsí expect kó jẹ́wọ́ wọn jẹ́wọ́ wọ́n ní ojú gbà wọ́n ti fún àǹtí wa R
allegedly nǹkan tá a gbọ́ nìyẹn tó ní àǹtí wọ́n ń sọ o tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń gbọ́ yìí wọ́n ní àǹtí wọ́n ní ojú gbà wọ́n tì fún àǹtí wa R. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ bí ọ̀rọ̀ protective charm ṣe jẹ́ àǹtí wa gbé protective charm kábíyèsí allegedly wọ́n gbé lọ fún bàbá wa àkàndé wọ́n ní àṣírí ọba àkàndé tú sí kábíyèsí lọ́wọ́ torí kábíyèsí sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ rí pé nǹkan ń bẹ o àfi kọ́lọ́hún elédùmarè kó máa ṣàánú wa wọ́n ní bí kábíyèsí ṣe rí gbogbo àṣírí tí wọ́n bò tí ó tú sí ọwọ́ kábíyèsí nìyẹn wọ́n ní àǹtí wa R wọ́n náà bínú sí àǹtí wa R gan ẹ̀yin èèyàn létà bá tún gbọ́ update lórí gist a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin new subscribers yìí tẹ̀ ṣe join Mashola Gist TV ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV ọlọ́run elédùnmarè á máa ràn yín lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ ẹ máa tẹ thumbs up yín nítorí pé ó ṣe pàtàkì fún channel yìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa old subscribers tá a ti wà ní inú channel yìí ọlọ́run aláàánú abámigbọ́wọ́ yín sókè ẹ̀ nítọrọ jẹ́ ẹ̀ nítọrọ mọ́ o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.